orí tó bá máa dolówó dandan ni kò ní. Orí tó bá máa dọlọ́lá dandan ni kò ní. Orí tó bá máa dolówó dandan ni kò ní. Orí tó bá máa dọlọ́lá dandan ni kò ní. Oriyogbade ó dẹni tó ń kọ́lé. Oriyogbade ó dẹni tó ní ilẹ̀. Oriyomi Hamzat, Oriyomi Hamzat. Oore tó ṣe Oriyogbade kò ní di bímọ ẹ lọ́wọ́ lágbára Elédùmarè ọba. Wow, Oriyomi Hamzat, you really did good. Oriyomi Hamzat make sure pé Oriyogbade di ẹni tó nílé lórí. Oriyogbade náà máa di ẹni tó ní tenant tó náà máa gbowó ní lọ́wọ́ ẹ̀. Adúpẹ́ fọ́lọ́run. Mo máa post video Oriyomi Hamzat níbi tó ti gbé Oriyogbade lọ sí new house for all of you to have like advantage kẹ́yìn náà lè rí video yẹn for those that didn't see the video. She understand. All right, thank you. Bàbá mo ń gbọ́ yín jàre. Bí wọ́n ṣe mú wá ní bàbá ẹ̀ wá mú lé ó bá ní lápá mú ó bá fònà sí títì kejì ó bá lọ bá ìyá ẹlẹ́wà tí ń tẹ̀wà ń bẹ̀ wípé ọmọ yẹn fẹ́ máa ń ṣe tọ̀gá bíbá ẹ̀. Wọ́n ní èlò ni ó máa gbà lówó ṣọ́ọ̀bù lọ́wọ́ rẹ̀ ó lóun ò gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ títí di wákàtí tá a wà ìyá àwọn ò gba náírà kan lọ́wọ́ rẹ̀ tí ó fi kúrò ń bẹ̀ tó fi fabẹ̀ lé ẹlòmíín lọ́wọ́. Ohun gbogbo ó wà ní ọwọ́ Ọlọ́run. A kì í kí aláṣìkú ṣẹ́bí kò sí aláṣeyọrí orúkọ yẹn náà ní ń wò yìí wípé Oriyomi ẹ̀yin ni ó bá wá sí bíbá yìí nípasẹ̀ yín lọ́lọ́run lù fún bíbá yìí fi jẹ́ àṣeyọrí fún gbogbo aládùá yìí pé ilé àti ọ̀nà yín ò ní bàjẹ́. Àgàmọ́yé àwọn obìnrin tó ti gbá ọmọ kan wà télọ̀ ní ṣe mo promise ẹ̀ wípé màá fún ní wardrobe kan tó bá sì fẹ́ ọmọ yẹn ọ̀sán kan òru kan òun ló kúrò ń bẹ̀ tí àti ẹ̀rí mọ́ títí Ọlọ́run á fi ṣe ẹni yìí. Kó tó di pé ó rí ṣọ́ọ̀bù síbẹ̀ àkàìmọye tó bá ti ń pèrò kọ̀ǹdọ́ rẹ̀ báyìí wọ́n ò mọ fọwọ́ gba lórí. Pàápàá jùlọ bọ́ọ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ó ti jọ́ lọ́hún pè báyìí ó máa ń forí rẹ̀ ṣeré ni. But ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. Bí eré bí àwàdà ohun tí mo kàn láìkí rẹ̀ sí ni wípé òṣìṣẹ́ ni. Bí ó ṣe dá pé kò sẹ́ni tó lè lọ fọwọ́ rọ sẹ́yìn nípa aṣẹ ṣíṣe. Because ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó dágájíá ohun tọrọ ni ó yẹ ká máa fún ní tọrọ kọ́bọ̀ ní bí kan kan ṣùgbọ́n tí ẹ ò rí bẹ́ẹ̀ èèyàn dé láago 5 láàárọ̀ ìgbà tí ayé ò tí ì dà báyìí ni o ibẹ̀ ni wọ́n bá ó tún dáago 10 sí 11 kó tó kúrò ń bẹ̀. Mo yí Ọlọ́run jẹ èèyàn lọ. Mo fi àsìkò dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ń wò wá nílé àtẹ̀yìn náà. Ire ayọ̀ yín tó ti dé kò ní pin o. Ẹni tí wọ́n ń fẹ́rù kan báyìí náà pẹ̀lú ìrọ̀rùn Ọlọ́run ó ṣe fún o. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alhaji Oriyomi Hamzat. Ibi tẹ́ ti dé kò ní takú síbẹ̀ o. Alágbára Ọlọ́run sẹ́yìn yóò máa tẹ̀síwájú o àti gbogbo àwọn tẹ́ ń kó káàkiri tí wọ́n ń túgbà yín lọ́tún lósì mo gbàládùá wípé àṣejìrì Ọlọ́run ó ṣe fún yín o. Jésù Olúwa wa. Báwo ló ṣe rí lára yín lénìí torí Ògbadé náà di onílé? Éfúndó gan èmi àti ẹ ti jà lẹ́nu bí ọ̀sẹ̀ méjì. Ìdí ni wípé kò fẹ́ nà tán sí mi mọ́. Mò ń sọ fún wípé àsìkò tí ẹ lélẹ̀ ó yẹ kí nǹkan kan ó jáde ńbẹ̀. Kọ́rọ́ ó ti tún lọ ṣùgbọ́n mo wá láìkí ẹ̀ sí nǹkan kan ó gbọ́ ìbáwí. Bíbélì sọ wípé ẹni tó bá gbọ́ ìbáwí tó bá gba ìbáwí Ọlọ́run yóò máa tẹ̀síwájú ni. Gbẹ́ni tó bá ti kọ ìbáwí bàbá wèrè ní Bíbélì mo gbàládùá yìí pé ọjọ́ yìí ni mo mọ̀ sí dáadáa. Mo ti dúró lọ́nà kó tó di pé débẹ̀ tí mo ti dúró bí wákàtí kan ní ìmọ̀ǹgbà fẹ́ kọjá ní ẹgbẹ́ ọ̀dọ̀ mi tí mo fi ń lé yín bọ̀ títí àfijọ́ débẹ̀ èmi àti ìyàwó rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan Ọlọ́run máa tẹ̀yìn síwájú o. Àwọn tó yìí tún ṣùgbà rẹ̀ náà tí wọ́n gbé jáde àtúnfàsìkò náà dúpẹ́ lọ́wọ́ wọn náà nítorí pé bí wọ́n bá tẹ̀ tí síta báwọn ó ṣeé ṣe kó ògùn rẹ̀ mọ́ fi di ọba. Níta sọ nìyẹn mi lè má rí. So àwọn tó ti jáde àfàsìkò dúpẹ́ lọ́wọ́ wọn. Nínú àwọn tó ti jáde ààrẹ ni tó ti sanwó ibi tó ti ń ṣe fọgà ẹ̀ fọ́dún 3 wọ́n sì gbé kọ̀ǹtẹ́nà fún rìsíìtì ẹ̀ wà nínú ọkọ̀ ńbẹ́ tí mo mú dání
mo dúpẹ́ lọ́wọ́ yín gan o. èèyàn kan ló tún mọ́ ọmọ ẹ̀ lọ school náà. bẹ́ẹ̀ àwọn tó gbé kọ̀tínà kan ló mú ọmọ ẹ̀ lọ sí sùn. Okay. So èèyàn kan ló ṣe gbogbo Ayọ̀ Adams bẹ́ẹ̀ ni. òun náà ló tún ra. ọ̀tọ̀ làwọn tó ra kíní fọgá fún Òṣogbo làwọn yẹn ti wá. àwọn yẹn ò gbé jáde àwọn yẹn ò sínú àwọn tó gbé kíní ẹ̀. àwọn gbára ìtì ni. Ok àwọn kan gbọ́ ni. àwọn gbọ́ làwọn wá láti Òṣogbo. Brother wa kan láti ìmọ̀ country yẹn to be precise. wọ́n gbé tẹlifíṣàn tó ti ń lo tẹlifíṣàn yẹn. mi ò tí lọ kẹrù ẹ ètí ìsìná. ò tí lọ kẹrù ẹ. ìjọ olóko débì. ọ̀la náà ni. tẹlifíṣàn tó máa wò bí àti US náà ti gbé ránṣẹ́ sí ẹ ẹ̀yin èèyàn mi tí ẹ tún fẹ́ ran Oriogbade lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹni tó bá nípa ń bẹ̀ inú ẹ̀ máa dùn nísìn ẹ̀yin tẹ́ nípa nígbà tí ó wá sọ́dọ̀ mi tí mo sọ fún pé a fẹ́ take care ẹ̀ a fẹ́ kí ayé ẹ̀ change a fẹ́ kó nípa wípé ó wádọ̀ wa lọ́jọ́ yẹn tá à ń ṣiṣẹ́ lọ́wọ́ èèyàn kan text ẹ̀ síbẹ̀ pé Oriogbade ti pàdé Oriyomi ayé ẹ̀ ti dáa. Somebody said that. Mo á rò pé Oriyomi gan ò lè dá ayé ara ìtúnṣe. Débi pé yóò tún ayé èèyàn kan ṣe. Who is Oriyomi? Ṣùgbọ́n tọ́lọ́run bá ti ní òǹdè òṣọ̀gbọ́n tẹ̀dá fẹ́ dá. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ contribute. Tá a fi ra ilé fún Oriogbade. Oriogbade ló ní ilé yìí. Ọlọ́run ti sọ, Ọlọ́run ti stamp ẹ̀. Ẹni tó bá nípa nínú ẹ̀ inú ẹ̀ á máa dùn títí ayé pé òun nípa nínú ayé Oriogbade. Because Oriogbade jẹ́ ẹni tí wọ́n ti rò pé kò lè máa rò láyé. Oriogbade jẹ́ ẹni tí wọ́n ti rò pé kò lè dẹnu ara ẹ̀ bọ́. Ó mọ̀ pé bí àwọn kan bá wà láyé lónìí tán bá rí Oriogbade nínú àwọn tí wọ́n ti jọ lo ayé tí wọ́n ti fẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́ sọ̀rọ̀ rẹ̀ torí bọ́lọ́run ṣe dáa tí wọ́n nígbàgbọ́ pé béèyàn bá ṣe rí ìní fi máa ń jẹ́ èèyàn láyé wọ́n á wà disappointed lénìí. And I want you to shame the enemies. Mo fẹ́ ká shame àwọn aláròpin ẹ̀dá. Mo fẹ́ ká túbọ̀ shame àwọn tó jẹ́ pé wọ́n máa ń nígbàgbọ́ wípé calculation èèyàn ló máa ń jẹ́ kó débi tó ń lọ láyé. Irọ́ ni o. Bí ẹ bá lo 1+1 tó bá jẹ́ 2, ó wọ Ọlọ́run ni o. 1 méjì lè di 11 o. Bá a ṣe ń wo 9 náà wọ́n wo 6. Wọ́n dorí ẹ̀ kodò ló fi di 6 o. Tí wọ́n bá fìdí ẹ̀ sógúnlẹ̀ yóò di 9. Ojú tí kálukú fi ń wáyé ló dọ̀tọ̀tọ̀. Mo wá fàsìkò irọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wa dá sí. A ti san 2.5 million àti san láàárọ̀ yìí. Gbogbo owó tí ó wà lákàntì Oriogbade láàárọ̀ ìta máa san 2.5 million kò wọ 2 million naira. Ó jẹ́ 1. Ọ̀rẹ́ rẹ̀ mo fẹ́ kọ́ sọ mi fẹ́ kó já àwọn ni èlò ló wà bẹ́ẹ̀ gbà tẹ́ fẹ́ lọ gba owó tó wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Kẹ́ tó lọ gbowó èlò ló wà bẹ́ẹ̀. 1.7 million. 1.7. Okay, ó ti wọ 97 kẹ́ tó débẹ̀. 1.790 ní owó tí ẹ dá fún Oriogbade ń jò ní. Òun ló jẹ́ 1.7 million 9 something. Òun ló wà bẹ́ẹ̀. But 1.7 kọ́ ẹ̀dẹ́n láyé yìí dáadáa o. Owó tẹ dá fún Oriogbade wọ 2 million. Èmi ìparọ́ ni wọ́n bínú o. Wọ́n sọ o. Wọ́n bínú. Bó ti máa ní ọmọ ajẹ́rìí ọ̀sán ní báàgì. Oriogbade gba 350,000 nínú owó yẹn. So a jẹ́ pé 2 million 2.1 something ló máa jẹ́ yẹn. Ó fi ra nǹkan sí ṣọ́ọ̀pù ẹ̀. Ó fi ra nǹkan kò náà kùnà o. Ó fi dá rẹ̀ lókòwò. Èyí tó kù ó jẹ́ 1.790. Gbọ̀gbà tá a fẹ́ gba 1.7 bẹ́ẹ̀. Oriyomi Hamzat fi 800,000 kún láàárọ̀ yìí. La fi wá san owó èyí tí a wá san yìí. Now, Oriyomi Hamzat kò ń ṣolówó, kò lówó. Ṣùgbọ́n gbogbo owó tí mo ní fún náà nìyẹn. Ìwọ̀n tí mo ní fún nìyẹn. So, la fi san 2.5. Tẹ́yìn náà bá lè bá mi ṣe calculation, la fi san 2.5 nínú owó lé.
ó dẹ̀ kù 1.5 tá a máa san. Mo dẹ̀ promise àwọn tó máa gbà pé ní agbára Ọlọ́run ọba tí mò ń sìn tó rán mi ní tí mò ń ṣe tí kìí ṣe pé mo ránra mi owó yẹn á pé lọ́tùnla mo ní kó wá gbà. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run ó máa pé kó tó dọ̀túnla gan. Ẹ̀yin tẹ́ ń wò wá má jẹ́ ká níyàn ẹ baṣẹ́ tó ń ṣe jẹ́. Èèyàn kan contribute forí ògbádé nígbà tá à ń ṣe 1,000 2,000 ó wá gbọ́ pé ti ra lé forí ògbádé àníyàn ẹ wá fẹ́ change kí ló dé tá àníyàn ẹ fẹ́ change bó o bá fún ní 1 naira yóò nílé èyí tó fún yẹn ìwọ náà fi ra ọjọ́ iwájú tọ́lọ́run ó dáwọ́ náà lónìí tó bá jìnnà Ọlọ́run ó tún fà sẹ́yìn yóò tún súnmọ́ sí tó bá yẹ kó pẹ́ kó tó rí wà wá tètè rí ẹ tètè bá ń tẹ́rẹ̀ sà wà wá tètè rí ẹ bá ń tẹ́rẹ̀ sà so ìtumọ̀ ẹni pé ẹ bá ń kọ́ tẹ̀ ó ń disturb so ìtí mo gbìyànjú àti sọ ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí má jẹ́ ìlérò àwọn ìlérò kì í jẹ́ èèyàn nú ayé àwọn ìlérò kì í mókè wọ́n ní èèyàn mẹ́wàá wà níbì kan wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọ́mọ ẹnìkan ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ obìnrin kan ó juwó nù èlò lójú nù wọ́n lójú 50,000 nù bẹ́ẹ̀ sì wá wà bí ẹjẹ́ á dá 7,000 fún ọba ní inú àwọn mẹ́wàá tá a bá dá 7,000 fún owó ti ju 50,000 tó sọnù lọ yóò tún ti dolówó irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹjọ́ ẹgbẹ́ orin yín kúrò ń bí o èmi ń ṣiṣẹ́ lọ́wọ́ ń bí ẹ bá kórin yẹn kúrò ń bẹ̀ yẹn tí tá à ń ṣe ọ̀bá nítumọ̀ sí inú ilé yín lọ́yẹ̀ wà ìmúlẹ́tà wà báyìí o. So as I was saying so intan gbìyànjú àti sọ ni pé ẹ má jẹ́ ìlérò èèyàn tá a bá ràn lọ́wọ́ àrànra wa lọ́wọ́ Ọlọ́run ó dẹ̀ dúró tì wá ibi tá a ti mú kò ní tán bẹ̀ orí ògbádé ti nílé àjọ rà á fún ni bẹ́ẹ̀ mi ṣe níbẹ̀ ìwọ náà níbẹ̀ gbogbo ala ní kápá ń bẹ̀ ní agbára Ọlọ́run ọmọ wa ò ní dìdàkudà àwa náà ò ní dìdàkudà above all I appreciate àwọn tó gbórí ògbádé jáde iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ó máa sọ bí tí ó máa bára rẹ̀ a ní sọ jù bá ń lọ wọ́n tó gbé jáde tó jẹ́ ká mọ̀ Ọlọ́run ní fi wọ́n náà pamọ́ ṣùgbọ́n wọ́n tó fi gbowó tó fi enrich ara rẹ̀ ìwọ́nu Ọlọ́run ìwọ́n tó ní kọ́ mọ̀ jìyà lọ yẹn ni ló fi mọ̀ rí lò ó ṣàdúró lójú kan náà ìwọ́nu Ọlọ́run wọ́n wo TikTok kan lánàá wọ́n kọ Oriogbade TV gbogbo fídíò tó wà bẹ́ẹ̀ pátá Oriogbade ni ṣé wọ́n gbà approval lọ́rọ̀ rẹ̀ kan tó lọ forúkọ rẹ̀ open ẹjẹ́ á bẹ̀rù Ọlọ́run ó tó gẹ́ ẹ̀yin ajíṣẹ́ oníṣẹ́jẹ ẹ kórì YouTube ẹ kórì TikTok ẹ kórì Facebook enough ẹ jẹ́ ká gbé nǹkan kalẹ̀ tó jẹ́ kò sí tó burú nu kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n did you get back to this man getting back to him yóò jẹ́ kí n tẹ́ ẹ ní lára rẹ̀ kó lálùbáríkà yóò jẹ́ kẹ́ ẹ fi ṣe nǹkan rí gbogbo èyí tẹ́ ẹ gbọ́nwọ́ sí ayé Oriogbade ẹ ti mú Oriogbade kúrò ní tẹ́nàntì ó ti di bàbá onílé o tó ò ní fara ní àwọn tẹ́nàntì ẹ̀. ilé ayé tó jẹ́ pa rẹ́ǹtì ẹ̀ ni wọ́n fún un bẹ́ẹ̀ ìjọ kan ojú ní kánlá lọ́dọ̀ tí ń gbọ́dẹ oní ẹ̀ ní ó sọ bí ẹ̀kan yìí. ọlá ló kó bọ̀ ọlá òde yìí ṣé bí ó jìnnà sí sọ́ọ̀bù ẹ̀. ẹjọ́ ta ló máa bá a sọ̀rọ̀ lórúkọ àwọn olùgbé àdúgbò yìí láti fi wá lọ́kàn balẹ̀ pé Oriogbade ò ní problem. ìyá wa ẹ bá ẹgbọn kìíní Oriogbade ó ṣe stẹ́ẹ̀pù sí bí o torí ẹsẹ̀ rẹ ti ń gbé ẹsẹ̀ kọ́ mọ́ mọ́ ṣubú o. ó kò táyà àbí òkò yé pẹ̀ sí. ó yá ìyá wa ẹ má bọ̀ Oriogbade yá mi tọ̀dọ̀ ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Máàmì ẹ ní sùúrù ẹ fún mi ní ìbòrùn yẹn náà ẹ dábòrùn bẹ́ẹ̀ sì dábòrùn. Ó yá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sì kàn dúpẹ́ lọ́wọ́ Alhaji ọ̀gá wa Oriyomi Hamzat bó ti ẹ̀jẹ̀ pọ̀ ọmọ tèmi náà jẹ́ Hamzat ọpẹ́ ní fọ́lọ̀. ṣé ẹ rí nígbà táwa ní wọn tí wọ́n ń bọ̀ láyé tó rò àwọn òtí ẹ̀mọ́ mi ò mọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi mọ̀ pàdúgbò mi níta ìlú wọn bọ̀ èmi kàn sáré mú ọ̀kadà ní pé Oriyomi ló dé yìí àjọ ń lọ ibi tó Oriyomi ń lọ ni torí mo wà lára ẹgbẹ́ Oriyomi. Ok, Oriyomi dé. mo ṣe ní Oriyomi dé. mo gbà ká wá dé bí ó yà mí lẹ́nu ó dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o
iṣẹ́ yín ò ní bàjẹ́, ilé yín ò ní bàjẹ́, ẹ̀yin gangan ẹ̀ wà ní bàjẹ́. Ọlọ́run wàá wọlá abẹ́ ṣe ń tún gbogbo ọmọ aráyé ṣe, gbogbo ẹni tó kù díẹ̀ fún tẹ́ ń sọ ọ́dọ̀ lọ́rọ̀, tẹ́ ń jẹ́ tí wọ́n dáa, tẹ́ ń dùn wọ́n nínú, gbogbo àwọn ọ̀dọ́ náà yín pátá nínú ilé yìí kan kò ní fọ́. Mo wá kí Oriogbade oko ìyá ilé yìí tẹ́ ra fún kò ní pa o. Ọlọ́run yìí ṣe kókó pa bọ̀. Mo wà ní gbòògbé oore fún. Mo kí gbogbo àwọn tí ń ṣe lóore. Ìyàtọ̀ wọn tí wọn náà lè bàjẹ́. Mo jẹ́ ọ̀kan lára àwọn aláǹdẹ̀jì àdúgbò yìí. Inú wa dùn kí Oriogbade. Ṣé wọ́n yìnbọn fún nígbà yẹn? Jẹ́ ọ̀kan lára wa ní. Ẹ̀yin lè wà ní àwọn tó lọ sẹ́dọ̀. Àtàwọn mò ń wò pé mo rántí kí ló fà ń gbà yẹn. Ààrẹ fara ní orí àti ọ̀pọ̀ bá ti di Sunday. Ó ti dára wa ní láńlọ́ọ̀dù létí. Ọlọ́run wà ní jẹ́nìkan kan wọ́ yọ. Àdúrà tó sọ́dọ̀ gbogbo wa. Gbogbo àwọn ọmọ wa pátá yóò bá àwọn pàdé. Àwọn ọmọ owó sì láti lọ́la pátá. Ibẹ̀ náà mo ti lọ gba Ẹ ṣeun. Ẹ jẹ́ yọ ọkùnrin mà. Ara àwọn ọmọ Oriyomi nù. Ìbílẹ̀ nù. Báwo ló ṣe jọ́ ọmọ Oriyomi? Ọmọ Oriyomi. Ọmọ bó ṣe ń lọ. Ọmọ bó ṣe ń lọ. Ẹ̀yin náà jù ọ̀sẹ̀ ìkọ̀sẹ̀ yẹn bá láyé tọ̀rọ̀. Ń gbọ́ kí ló ṣẹlẹ̀? Bó ló ṣẹlẹ̀? ó ṣẹlẹ̀ nígbà yẹn tó jẹ́ pé mo fẹ́ gan kàrà jọ yẹn lọ gún mi ní ọ̀dọ̀ yẹn so Alhaji dẹ̀ gbé mi wá sí online nígbà yẹn tán gbé mi lọ sí Òṣogbo nígbà yẹn àwa bíi mẹ́fà owó wa tó bí 11 million plus olóore tó jẹ́ olóore lọ ní wọn aláàánú tó jẹ́ aláàánú lọ president gbogbo lọ fọ́nù gbogbo Nàìjíríà pátápátá fẹ́ni tí ó bá gbọ́ ó gbọ́ báyìí ni Ọlọ́run fi ṣe sábàbí Alhaji Hamzat Oriyomi ó fi ṣe fún mi tí mo fi wà ní ayé lónìí tí mo dúpẹ́ tí mo ṣe sẹ́yìn inú mi dùn gan mo àgbàládùn alágbára Ọlọ́run gbogbo tó bá tara já Alhaji Hamzat Oriyomi jáde Ọlọ́run ní jẹ́ kán mọ̀ nira kan fi jáde gbogbo ẹnikẹ́ni tó bá ń bínú iṣẹ́ wọn lẹ́yìn Ọlọ́run ni ó máa kàn nínú ayé wọn torí pé àìrọ̀ èèyàn ni. Ẹ̀yin tí ẹ wò wá lé ẹ̀yin ni mo fẹ́ ṣe eléyìí fún mo fẹ́ rán yín létí mi mọ̀ bóyá ẹ rántí ọtọ́ tẹ ti ẹdẹyẹdé ṣe rí mi. mo wá bí kí n tẹ. ṣe ráyè rí mi. secretary ni mo rí wọn ní pé. máa yìí wà lára àwọn èèyàn jẹ́ márùn kọ́ àwọn mẹ́fà tí mo gbé láti Ìbàdàn lọ sí Ẹdẹ láti lọ sọ operation fún wọn. tí ẹ bá rántí ọkùnrin kan ló wá sọ́dọ̀ mi ó lóun ní problem ó ní medical doctor ló ń bọ̀ òun ní problem ó ní tó ń bá rí 1 million òun ó kú òun ìṣòro tó ń wà ní ọjọ́ tó wá mo ní 1,50,000 lọ́wọ́ mo fún un ní 1 million naira yẹn ó kù 50,000 lọ́wọ́ èmi àti gbogbo àwọn ọmọ mi àti gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ ó wá padà wá ní ẹ̀yìn ọ̀sẹ̀ mẹ́ta ó wá ní pé iṣẹ́ tó ń ṣe tí mo rí tí mo ṣe yóò wu òun bóun ló ṣe lè support mi doctor lòun àwọn tó ní problem ní tèmi ò mọ ọjọ́ yẹn kan ní ó ní problem 3 million ló pé ó dàbí pé àfúnlówó yẹn ó dé hospital owó tún wá lé sí ó wá test ẹni wá ní pé wọ́n ti fún wọn ní kinní yẹn ti pẹ́ kí n jẹ́ kó ń bá wa ṣiṣẹ́ papọ̀ gbàtà tá a bẹ̀rẹ̀ ṣiṣẹ́ papọ̀ láàrin ọ̀sẹ̀ kan ó ní àwọn kan wọ́n ń bọ̀ láti abroad bóyá Àbújá kankan ló ní wọ́n ti dé o pé wọ́n fẹ́ ṣe test wọ́n fẹ́ ṣe operation ọ̀fẹ́ fáwọn èèyàn àwọn èèyàn lọ́pọ̀ lọ́dọ̀ mi iye ló ní san ó dàbí pé ó ní 1 something ni màá san gbà yẹn bóyá 2 million tí wọ́n fi ṣe operation Ọlọ́run ṣeun mo bá wá 2 million mo bá kó àwọn èèyàn yẹn inú ẹ̀ ní ọkùnrin yìí wà àti àwọn 5 míì wọ́n bá kó gbogbo wọn sanwó ambulance nígbà kan ọdọ hospital tó ní wọ́n fẹ́ lò tẹ́lẹ̀ ó ní hospital yẹn ò gbà mọ́ iná kan bàjẹ́ ń bẹ ara náà ṣe gbogbo ẹ̀ ó tún padà kó wọn lọ sí Muslim hospital lẹ́dẹ̀ gbà tó dé Muslim hospital lẹ́dẹ̀ wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n pẹ́ ń bẹ̀ gan àbí wọ́n pẹ́ ń bẹ̀ wọ́n lò 5 months níbẹ̀ wọ́n sá padà sọ pé ilé ààrẹ sí ń bẹ̀ àbáwẹ̀ àwẹ̀
wọ́n sì túnú àwẹ̀ ń bẹ̀ wọ́n sá sọ operation nígbà sọ operation tán ẹ̀wọ̀n kó sọ pé wọ́n fẹ́ ṣe fún wa ni wọ́n bá gbé bíìlì fún mi 11 million naira 11 million naira lọ́ bá gbójú agan sí mi 1 million ọjọ́ kìíní àná kò san padà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ṣàdéhùn pé àwọn ó ṣe wọn ò rí nǹkan kan ṣe padà ó dùn mí kò sí tí mo fẹ́ ṣe mo bẹ àwọn hospital yẹn wọ́n dín mi ń bẹ̀ ṣùgbọ́n mo fẹ́ fi gbogbo ẹnu sọ fún yín pé bí mo ṣe bá yín sọ̀rọ̀ mi tí ì san gbèsè yẹn tán mi ìwà dá kankan mọ̀ nínú gbogbo wọn ìgbà tó ń kí mi ń sìn tá à ń bọ̀ ń dámọ̀ in fact ibi tí ẹni tí ó wa mọ́tò mi ti fẹ́ kúrò lọ́dọ̀ rẹ̀ kó máa lọ pé kó má jẹ́ pé àwọn tó máa dá dìyàn lọ́nà kankan ó tún ba mọ́tò jẹ́ wọ́n wá sọ pé tó bá ti pé máa tí mò ń wò ni o láìlọ́ọ̀nù ló fi kó fún ẹ̀dọ̀ ọ́fíìsì mi o inú láìlọ́ọ̀nù ló kó fún ẹ̀ sí dé ọ́fíìsì mi gbà yẹn but ó láwọn olè wọ́n fẹ́ gbọ̀kadà lọ́wọ́ òun wọ́n gún lọ́bẹ̀ẹ́ níkùn ó tún yọ so it's a gradual operation to God be the glory is living inú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a kó lọ sí Òṣogbo torí pé àtètè rówó san ìkan kúnú wọn ṣùgbọ́n 5 mo kó wọn bọ̀ láàyè tí mo bá wá pàdé àwọn márààrún lọ́nà lónìí mi ì dá wọn mọ̀ èmi sì ń san owó yẹn lọ́wọ́ mo sọ eléyìí nítorí pé àwọn tí ń wò mí ara àwọn tí wọ́n máa ń ràn mí lọ́wọ́ wọ́n pọ̀ nú àwọn tó ń wò wá àwọn hospital yẹn ti wá fẹjọ́ mi sùn o wọ́n ti gbé mi lọ sí ọ̀dọ̀ àwọn bàbá ọ̀fà Ìbàdàn wọ́n wá fẹjọ́ mi sùn bíi pé bóyá mo jẹ́wọ́ mi san kankan á padà pé ọkùnrin yẹn náà síbẹ̀ o mo wá ń san 500,000 fún wọn lóṣooṣù mo dẹ̀ mọ̀ pé owó yẹn mo ti fẹ́ san tán báyìí kékeré ló kù á sì san tán á sì tún ṣe mí á sì tún san yún náà tán á sì tún ṣe mí èmi kì í ṣe olóṣèlú mi ìdẹ̀ ní ṣe ṣùgbọ́n mo ti dìbò rẹ́dì mo dẹ̀ ti wọlé mo ti ń ṣèjọba ìjọba tèmi ń ṣe mò ń ṣeun ìjọba mẹ̀kúnnù náà ni so ẹyẹ èèyàn tí ẹ̀ ń wò wá tó bá jẹ́ pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ sórí Yọmí níbi tí bọ̀bọ̀ ìbá yóò bọ́ sọ́lẹ̀ yóò mọ ọjà ni wọ́n wá mọ̀ pé èwo ń tiẹ̀ tó le tó báyìí tí ọba wa ráàyè sọ fún wọn wọn ò ní mọ̀ wípé àtijọ́ jẹ́ alájọṣe ẹja máa ṣe dáadáa kákan máa ṣe dáadáa ó tán kọ́kàn wa ó balẹ̀ tèmi bá rìn tí mo kọsẹ̀ èmi rò pé èèyàn ṣe mi mo máa rò pé àbẹ́yàn kan wá dọ̀ mí tó yẹ kí n ràn lọ́wọ́ tí ràn lọ́wọ́ ni àbí mo bú èèyàn kan ni bọ̀ pé màá rò pé bóyá èèyàn kan ní í ṣe mí no èmi àtọ́lọ́ ni ẹ̀yin tẹ́ ń bá wa dá sọ̀rọ̀ Oriyogbade ó ti mú yàrá tí ó sùn ó ti nílé ìhun ló nílé Oriyogbade ló nílé àwọn ṣẹ̀ṣẹ̀ ń dé nìsín ni ẹ bá mọ̀ dáadáa